Olopoeyan bá fọ́gbá ayé ga ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pàápàá jùlọ Alhaji Oriyomi Hamzat bó ṣe bẹ̀rẹ̀ sí máa fẹnu ba ẹgbẹ́ òṣèlú APM tí ẹnjìníà Olúwaṣèyí Mákindé tó ṣẹ̀ṣẹ̀ mú wá tó jẹ̀ṣẹ̀ ń polongo tó lòun ti darapọ̀ mọ́ báyìí ìgbà tí Olopoeyan máa sọ̀rọ̀ ó ní kò yẹ kó jẹ́ bíi Alhaji Oriyomi Hamzat òun ni yóò wá máa fẹnu bà ẹgbẹ́ òṣèlú APM tí í ṣe ẹgbẹ́ òṣèlú tuntun tí ẹnjìníà Olúwaṣèyí Mákindé tó ṣẹ̀ṣẹ̀ mú wá. Bàbá Olopoeyan ó nídìí tóun fi sọ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé kò yẹ kó jẹ́ Alhaji Oriyomi Hamzat yóò wá máa fẹnu bà ohun tí ẹnjìníà Olúwaṣèyí Mákindé bá gbé dání. Ó nídìí abájọ ni wípé àti rámú gángan Alhaji Oriyomi Hamzat lórí iléeṣẹ́ rédíò rẹ̀ Àgídìgbò rédíò ó ní kò sẹ̀yìn ẹnjìníà Olúwaṣèyí Mákindé ó ní òun gangan Olopoeyan ni lòún mú.